Ó yá ẹ tẹ̀lé mi ká lọ nílé ọba Fèdèyẹgàn tí ń ṣayẹyẹ oríkádùn rẹ̀ lónìí. Ààrẹ Kẹ́hìndé Oṣùọlálé ní kúkú ṣọjọ́ ìbí rẹ̀ lónìí ló fi jẹ́ kí n máa gbọ́wọ́ ijó gẹ́gẹ́. Àràbà ní bàbá ẹni abálábà ti tó bàbá ṣe fún ní ẹgbà nígbọ́. Gbogbo April 19 lọ́dọọdún láyẹyẹ oríkádùn ọba wa Fèdèyẹgàn káàpàtà. Ẹ wò ọlọ́gbọ́n orí tayọ ọlọ́jọ́ orí o. Ọgbọ́n ń bẹ nílé Ọlọ́fin, òye ń bẹ lótú Ifẹ̀, ìmọ̀ràn ń bẹ lọ́dọ̀ bàbá Àgbọnmìrègún. Ọgbọ́n ìmọ̀ òye tí ń bẹ lọ́dọ̀ ìkùn ààrẹ wa gangan ló fi jẹ́ ó ta wọ́n yọ. Ààrẹ ọmọ Kẹ́hìndé Oṣùọlálé fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n nílẹ̀ yìí. Sàrùmí oníṣọ̀kan perégedé nínú káfí èdè Yorùbá yọ̀nàná ọ̀rọ̀. Ọlọ́jọ́ ìbí Òṣogbo nílùú rẹ̀, bàbá Àlàbí Adémọ́lá, bàbá Àjàní Akọ́lédé, bàbá Kọ́ládé Àyìndé o. Òṣogbo rọ̀ kí onílẹ̀ obì. Aró ń bẹ lóṣogbo lòṣogbo fi ń hun ni. Ọ̀ṣun ń bẹ lóṣogbo lòṣogbo fi ń hun ni. Àtaọ̀jà ń bẹ lóṣogbo lòṣogbo fi ń hun ni. Tarúgbó tí màjèsí là ó jọ sùn lé mọ̀ lóṣogbo. Èṣùrú ni wọ́n ń jẹ sùn lóṣogbo, àkàrà ni wọ́n ń jẹ sùn níjẹ̀ṣà. Èṣùrú gbàǹgbà ni ó jẹ sùn lóró kí bí ń bá wá kí ààrẹ ó sì jẹ́ bàbá ọlá tá ń wá àyìnkí ọlá, bàbá bẹ̀bẹ̀ ọlá rẹwájú ọlá dé sílé. Òrókì ọmọ àsálà, ọmọ aré òpẹta, aré pẹta wọ́n gbà á. Bí àrè ní bá pẹta, ọkọ̀ láìtọ́ àdùkẹ́ ẹ má ṣe gbà á lọ́wọ́ ó yá ọlọ́jọ́ òbí tẹ́wọ́ àdúrà rẹ mo bá fi ábí ní ṣàdúrà kan pàtàkì. Àìsàn ó kéré tóbi òní kọlù ẹ́ láyé ń bí. Búburú pàtàkì yóò ṣubú lù ẹ́ lágbára Ẹlẹ́dùmarè ọba. Dídá dídùn rẹ ò ní dìbàjẹ́ láyéláyé. Gbogbo àwọn Afèdèyẹgàn ẹwà èdè Yorùbá, agbo àwàdà, Yorùbá pọ́nbélé, ẹbí aláyọ̀ àti akéwì parapọ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá ní kí ọba Fèdèyẹgàn fún ọdún. Gbogbo April 19 lọ́dọọdún láyẹyẹ oríkádùn ààrẹ Kẹ́hìndé Oṣùọlálé ẹlọ́mọ bẹ́ẹ̀. Ẹ wo Ìdòwú Iyesálèmí kúkú ń jẹ́ Ìjẹ̀bú wọ́tọ́sẹ́ẹ̀dì lèmi kúkú ti wá ọmọ Ìwòpín Àjídàgbọ̀n lèmi ìdòwú ọmọ ògún bàjẹ́.